ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín òun náà ló wà lórí ìkànnì yìí Síkírù Àyìndé Adékọ́lá tẹ́lẹ̀ olólùfẹ́ mi máa ń pè mí ní Àlùjọ káàbọ̀ sí iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ibi tí ẹ ti ń wò wá ìlú Ọ̀ṣun la wà lónìí gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé ọwọ́ nǹkan mèremère àtọwọ́ nǹkan tí ó ṣe gbogbo wa ní àǹfààní tá bá rí ní ìlú Ọ̀ṣun a mú wá sí ojú amóhùnmáwòrán yín bẹ́ ṣe ń wò mí ẹ̀ ń wò mí pẹ̀lú ọ̀wọ́n àgbà òṣèré bàbá wa nídìí iṣẹ́ fíìmù ọ̀wọ́n ni ẹ̀ ń wò yìí kó má dá pé ẹnu mi lẹ́sì gbọ́ bàbá ẹ̀kú dédá sí mi sá yẹsà kí ló ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé kí wọ́n lè mọ ẹni tí aráalé mo kí yín o mi kí mo kí àgbà mo kí ọ̀dọ́ ìlú o Nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀. Àmín. Orúkọ mi ò pé méjì o kò sì yàtọ̀ tó dé ìlú èbó Akuko Osun náà ni o adé tó ń ṣe ọ̀pálẹ̀ rẹ̀ tí gbogbo ayé mọ̀ sí Akuko Osun. gbogbo yàrá lé ẹ ti máa wò wípé bẹ́ẹ̀ ni ó kọjá ẹja ńlá ìrìn ńlá la mú wá sí ojú amóhùnmáwòrán bàbá tí ẹ ń wò pẹ̀lú wa yìí nínú eré orí ìtàgé a pè wọ́n ní àgbà òṣèré torí pé wọ́n ti wà nídìí sinimá sìn wà láì wọn tí ìbírò wa yìí bàbá anáwọn ìbéèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ yín torí ọ̀wọ́n tí wọ́n ń wò yín nílé àgàgà wọn lólùfẹ́ yín tí wọ́n ti gbádùn yín dáadáa nínú eré orí ìtàgé dáadáa bàbá ẹ má bínú gẹ́gẹ́ bí iṣẹ́ orí ìtàgé àwa mọ̀ yín nígbà tá a wà ní kékeré àbá nínú késẹ́ẹ̀tì tàmọ́ bàbá rè kí ni eré tẹ́ ṣe tó jẹ́ kí orúkọ yẹn tí wọ́n wọ̀n káàkiri gbogbo àgbáyé àti pé ẹ bá a sọ fún àwọn aráalé àwọn eré bíi méjì mẹ́ta tẹ́ ti ṣe káwọn èèyàn tó dẹ̀ lómi tó ń wò wá wọn dá yín mọ̀ ayé CD ayé kámẹ́rà orí social media lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wà ń sìn fáwọn tí wọn mọ̀ yín tẹ́lẹ̀ kí wọ́n tún lè mọ̀ yín sí dáadáa. Òdúpẹ́ ọmọ aráyé ò ní mú rẹ ohun ẹ̀fọn dùn ayé ìfẹ́ gbọ́ ọmọ aráyé ò ní kọ́ ti ẹ ó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí lọ́kùnrin àti lóbìnrin lẹ́ẹ̀kan sí mo ti dárúkọ mi pé èmi lèmi jẹ́ Tóyè Akuko Osun iṣẹ́ fíìmù iṣẹ́ tíátà eré orí ìtàgé ńlá fi bẹ̀rẹ̀ àṣé Ọlọ́run sì bá gbà á nígbà tí Ọlọ́run tó bẹ̀rẹ̀ sí ní sọ agbára wa dọ̀tún ó tó gbé sinimá jáde àwọn M7 kankan M5 la yá ń gbà náà tàbá yà wẹ́rẹ́wẹ́rẹ́ àti tẹlifíṣàn program gbogbo èmi ní fáwọn olókun asọ̀rọ̀ dayọ̀ ní bámbámu ilé bàbá Adéjọbí kó tó wá di wípé àkókò ń bẹ̀ ṣiṣẹ́ ọ̀ptíkà abáde lọ fiṣẹ́ ọ̀ptíkà àtúnṣe di fàásà fún bàbá àṣàlá bámbámbám ẹ máa pèsè fíìmù fẹ́fí olówó lórí ni nígbà náà lọ́hùn owó kan là máa wá kì í ṣùgbọ́n bẹ́yẹn bá forí tì í owó òde bá ń bẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ ní tíátà ìnírònú ẹni gbọ́ pé tíátà kan kú apatẹ́sán lọ́pàá o ìfúnpá rẹ̀ ò ní ga nítorí pé bá a bá rí kéré àwa jẹ kéré ni bá a bá rí kéré àwa jẹ kéré ni bá a bá rí pàápàá àdàkùn lórí àgbò lọ ni gbogbo nǹkan lọ́ba aláàmú kò sígbà tí wọ́n gbé wá tí ọba aláàmú ìyẹn kéré orí ìtàgé Ọlọ́run wá sọ́gbàdẹ̀rọ̀ lọ́ba mú sinimá wá làbá ń ya fídíò alágbèléwò ìyẹn ní kẹsẹ́ẹ̀tì à ń yà yín wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wà náà lọ́hùn Ọlọ́run gbogbo fọ́lẹ̀ mi ibẹ̀ lórúkọ Akuko Osun ti bẹ̀rẹ̀ sí ní jáde. ẹ̀yin ará alẹ́ ṣe ń gbọ́. pàtó yá pàtó ṣe mí àṣemí tí a bá ti pẹ́ Adéṣọlá ọkọ Làbákẹ́ fíìmù Làbákẹ́ Dèjò òun náà ló ń ṣe. bàbá òótọ́ ni o ẹ̀yin olólùfẹ́ mi tí a bá wo fíìmù Làbákẹ́ Dèjò ń gbà yẹn fíìmù yẹn tá bàbá òótọ́ ni bàbá kárí yín pẹ́. mo tó ṣe tàdé ní kárò ọba tó gbókù sùn èmi ni mo kọ́ sí epic fíìmù ní fíìmù yẹn but fídíò kan náà fi yàgbà náà tó ṣe pé alo nǹkan alo mímú sí ìlú gbogbo ẹ̀ ń báyìí lọ́nà torí èrú yẹn báyìí náà ló tó kì í kún wá sórí báyìí á ṣe bá fi sórí ilé Ọlọ́run sì bá wa yà ó sì bá gbogbo fíìmù ọ̀gá bàtà àtúnṣe yàn àtúnṣọ kan jú à ẹgbẹ́ báwọn yẹn ṣe fojú wò mí ní ọ̀láìkì omi ẹ̀ pọ̀ o. fíìmù yẹn ló sọ yín di olólùfẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin fún gbogbo ẹ̀yin tẹ̀ ń wo bàbá tẹ̀lé bàbá yìí láìkí obìnrin o wọ́n láìkí obìnrin o fíìmù ọ̀kánjúà ló sọ wọ́n jẹ tó nífẹ̀ẹ́ obìnrin bẹ́ẹ̀ ni. tí mo mú àbúrò mi tí mo rán ní àjọ àrèmábọ̀. nínú fíìmù yẹn mo fi ìyàwó rẹ̀ mo kúnra
ni wọ́n ń sáyẹn rẹ̀ wọ́n òkú náà sùn lọ́rùn òkú náà lé ara yé kí àti wá gbọ́. Bàbá a fẹ́ béèrè ìbéèrè kan tí aláìkí obìnrin o. bẹ́ẹ̀ni bàbá a fẹ́ béèrè ìbéèrè kan tọ́wọn olólùfẹ́ wa ń lé tí wọ́n máa ń nífẹ̀ẹ́ sí láti béèrè ní gbogbo fíìmù tẹ́tí wá ṣe nígbà yẹn fíìmù wo mélòó gangan tó jẹ́ wípé ẹ̀yin gangan lẹ ní tẹ́ ṣe nígbà yẹn. bẹ́ẹ̀ni wàhálà ń tàgbẹ̀ ọlọ́ni ìgbésù ọ̀tá gbogbo àwọn fíìmù tí mo dákọ̀ ètè mi gangan ní bẹ̀ ẹ̀mẹ́ta lé ní kárò. Adéníkárò Akuko Osun èmi ni mo ní. àmọ́ ẹ ti kópa gan nínú eré orí ìtàgé à ń gbádùn yín àgàgẹ́nu làbákẹ́dẹ́jọ yẹn mo yìí rántí bẹ́ẹ̀ pé mò ń gùn kétékété báyìí ni bàbá ẹ má bínú kí wá ní ìdojúkọ because gẹ́gẹ́ bí ẹ̀yin àgbàlagbà òṣèré orí ìtàgé ó yẹ ká yìí máa rí gẹ́gẹ́ bí àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀yin àwọn àgbààgbà òṣèré kan méjì mẹ́ta pé kẹ́tún pé ráyín jókòó kẹ́tún yọ wọn fíìmù because àwọn eré tẹ̀yìn ṣe ń gbà yẹn ó yàtọ̀ sí eré tá à ń wò ń sìn yìí. yọ yàtọ̀ nítorí pé àjọkò kò sóòrùn nígbà tá a bá kọ̀ tàǹtà fúnra wa á pe àwọn tí wọ́n tọ̀tún ìtàn yìí tí wọ́n tọ̀tún sí tí a bá wá tó ṣe tán á tọ̀ pé àwọn tí ó direct tí ó ṣe gbá tí ó ṣàwó lórí ẹ̀ ẹ̀yìn ìgbà ńlá sí wa máa wá wọn sponsor àti kò sówó tá a fi yà á bí àṣà ọ̀gá mi kan kọ́lọ́ fún ọ̀kẹ́ tọ́gbà kọrin máa ní ọ̀gá orin tẹ́ ẹ̀kọ́ ìlú o abátorí kan síta yìí ọ̀gá mi àlẹ́ ìwúrẹ́ pọ̀ ńlẹ̀ àríbi fi hàn ní ìta pọ̀ ńlẹ̀ àrówó sí ni. àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń gbádùn yín bàbá a lè rí nínú àwọn olólùfẹ́ yín tó máa ní bàbá Akuko Osun àwọn fẹ́ tún gbé yín sí another dimension tí àwọn èèyàn ń lò ń sìn àbí wọ́n fẹ́ gbówólẹ̀ láti ya sinimá tí ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn yíyà ń sìn bàbá ṣé tẹ bá rírú àǹfààní yìí ṣé ìtàn ìwàlẹ̀ tó èèyàn máa wò tí wọ́n máa kọ̀sà á máa ń gbádùn eré yín gbogbo ọmọ Nàìjíríà náà dẹ̀ ń gbádùn yín. ìtàkùnlé ọgbọ́n tí mo sọ lẹ́ẹ̀kan pé wọn pọ̀ nílẹ̀ àríbi fi hàn ìtàkùnlé bá a ṣe jókòó ìtàn ni bá a ṣe ń wòye ìtàn ni. ìpèníjà tí ẹ rí ní iṣẹ́ sinimá eré orí ìtàgé nígbà tí ẹ bẹ̀rẹ̀. ìpèníjà náà pọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ní taṣu ọlọ́run ọba ló ní àjẹkanu ẹni tí ó sì ní àlàyé báyìí. a ti ṣe fíìmù ní táìmù kan tí ọ̀tá mi tó ti kú nínú fíìmù yẹn wọ́n sì gbé sínú pósí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ṣe òkú wọn ṣe ní natural nígbà wọ́n ṣe tán tí wọ́n gbọ́ òkú mọ́lẹ̀ after àti apaniṣẹ́ tán wọ́n ṣe wà wò kò sí ní tó gbé ọ̀tá mi ò rí ńgbà náà tí ojú mi rí mo fowó orú mi kó yọ mo fowó yọ mi kàtà ọlọ́run tó gbèsè yà lónìí lẹ́mi ìlò ìdójúkọ kan nù nígbà tá a ṣe fíìmù làbákẹ́dẹ́jọ ọlọ́run tó dá mi padà ló jẹ́ ìjókòó síbi tí mo jókòó sí kí n tó di tí mo dà yín nù ìbádẹ́jọ wọn ní fíìmù làbákẹ́dẹ́jọ tẹ́ ṣe yìí o ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí òbí máa wò sítórì ní àfi káwọn èèyàn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn ẹlọ́rìí bẹ̀bẹ̀ bá a bá dé ṣọ́ọ̀ṣì àbẹ̀bẹ̀ bá a dé mọ́ṣáláṣí àbẹ̀bẹ̀ bá a lọ́dọ̀ àwọn aláwo àbẹ̀bẹ̀ gbà á kàn fi kọ́ sítórì ní ọkọ̀ àwọn ọdíẹ̀nsì wa pín ìlà wọn ní ìwà wa bó lè ṣe má pèlè pé ìwà àti kárátà wa ló fi ṣe fíìmù jáde náà fi ṣe fíìmù àwọn tí máa pẹ́ láyìn kárátà olúkálùkù ni wọn ò sì máa pẹ́ títà rẹ̀ tó bá ní àṣẹ ńlá àṣẹ èkó dàtọ̀ kò sí rọ̀ tí a lè kọ́kọ́ play tí ò lè play á dẹ̀ play ẹ̀ nọ́mbà nígbà tó ṣe pé àwa gangan ni kárátà yẹn ni wọn ò gbàgbọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí ìṣiṣẹ́ kù ó tiẹ̀ tó táìmù kan tí atẹ́gùn òbú tó fẹ́ sí àárín àwa títì tí a bá ní mẹ́wàá ní òkú méje ní òkú òkú ò lè kàyàn mẹ́rin márùn tí ì kà mí kò sẹ́ni tó fẹ́ kú àwọn ìyá mi àjò nílé àjò láyé ọ̀run lé gbogbo ara takú àjò tá a fẹ́ ilé o. àjò dùn ní bàbá. àjọ̀dún o àjọ̀dún ni. ẹnu yìí ṣe mò ń kàn ẹnu tí mò ń kàn sọ́wọ́ ìyàwó òdìlókùn ní ìsìn mi bá bu ẹkún kí ló dé ìyàwó mi àdóyè ọlọ́pẹ́rẹ́sì ọmọ ọba ò ní kú mọ́ ní à wọ́n ní mẹ́wàá ní nínú mẹ́wàá yọ lágbájá kí lọ́kàn. ẹ ń wò pé nípele ìmọ̀ sọ́bọ̀ wọ́n gbà láwọ́ sí
ọkàn jẹ́ ẹ̀mí mi gbà lọ́wọ́ wọn ni wọ́n ní wọ́n yọ mí kúrò nù wọn. ṣọlọ́n bí wàá dúpẹ́ ní wọ́n fi ń sẹ̀mí àlàyé báyìí nínú ọlọ́pẹ́ ni mo wà lónìí gbogbo àwọn tí wọ́n lọ náà o kọ́lọ́wọ́n ti sáfẹ́fẹ́ rẹ̀ gbogbo àṣẹ wọn kọ́lọ́wọ́n bá parẹ́ ojú rí kò ṣe máa sọ kò ṣe máa sọ. bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ojú yín ti rí nínú iṣẹ́ fíìmù tí nígbà tí bẹ̀rẹ̀ nígbà tí ẹ pè ní eré orí ìtàgé bàbá nísìnyí nígbà ayé ìgbà tẹ́yìn bẹ̀rẹ̀ nígbà yẹn a rí wípé iṣẹ́ eré fíìmù àwọn bàbá àgbàlagbà lọ́wọ́n sẹ̀ tí wọ́n á lọ ṣeré nínú pálásì ọba iléèwé tó máa ń pè ní stage stage yẹn sì yìn ààrẹ mọ́ àti wípé kí ni àmọ̀ràn tẹ́fẹ́ fún ọ̀wọ́n tó wọ́n ń ṣe fíìmù sìn kí ni àmọ̀ràn tẹ́fẹ́ fún wọn. ọ̀ṣun ṣe rí àwọn tó bá ṣeré ìtàgé tí wọ́n ṣe stage play àwọn gangan láyé mọ̀ ní tíátà kì í ṣe pé mo kàkà àṣoṣo mo wá darapọ̀ mọ́ tíátà èmi náà wá di pé mo gba diploma mo gba kẹ́lẹ́ kan mo mascom ni mo ṣe àwọn ní jẹ́ sẹ́yìn àwọn odò àdé àwọn ní jẹ́ o tí a bá ní tíátà kan bá mẹ́ẹ̀kẹ́ ẹ̀bílẹ̀ rẹ̀ ó ní eégún kan lábẹ́ aṣọ tí ń lò fún ni o gbọ́ pé àwọn tá a jìyà sẹ́wọ̀n ọmọ wa ní jèrè rẹ̀ àgbọ̀rọ̀ mọ́ dákọ̀ àwọn àgbàgbàgbàgbà òṣèré tí wọ́n ti lọ àwọn ọmọ wọn láyé mọ̀ ní ẹ̀sìn. bàbá ṣé ní Ọ̀ṣun state yìí tọ́wọ́n oní tíátà bá wá láti Èkó látàkúrẹ́ láti Ìbàdàn kákàkiri ṣé wọ́n máa ń ronú pé ẹ̀yin àgbààgbà tẹ wà nílùú pé a fẹ́ ṣe fíìmù ń bí o ẹ jẹ́ kẹ́ pé bàbá Àkókò Ọ̀ṣun pé bíbá yìí wọ́n lè àti ẹ. ṣe nígbà kan wọ́n mọ̀ ẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n sìn ayé ti dáyé kábọ́ọ̀sì. ìyẹn ni pé àwa ara wa ni ẹlòmíì ó mú ẹ fún ẹrọ rẹ kún ọmọ rẹ yóò ní ọwọ́ máa ṣe bàbá ẹlòmíì ó kún ya yóò kún ọmọ rẹ yóò kún ní eyín yóò ní ọwọ́ máa ṣe ya nígbà wa tá a sì jẹ́ bàbá ń bẹ́ẹ̀ tá a lè ba tá a lè fún ọ ní tí wọ́n ń fẹ́ owó tí wọ́n ń náà àwọn ara wọn wọ́n mọ̀ bí òdi ara wọn àdánwò tá a nínú sẹ́yìn nù nígbà tí ANTP ń bẹ là ń ṣe yùn nígbà tí ANTP ń bẹ nígbà yìí kọ́ bàbá ayé màtí dájú Tampa bẹ́ẹ̀ni Tampa mi rò pé àti Tampa àti ANTP pé kan náà ni. àyè nínú fani Fatima wà náà kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún ti jáde gbogbo ẹni tó bá pèrè ẹ̀ ní Tampa lónìí ANTP ló bí ANTP ló bí torí àwọn tí wọ́n gbẹ́kànga aṣẹ́ yìí àwọn ni wọ́n dá ANTP lẹ̀ àwọn Tampa máa ń bò ó mu lásán ni tó ìdí nù tó bá fẹ́ lò wọ́n ní ìsìn wọ́n bá fẹ́ ṣiṣẹ́ àwọn kákọ́ sì ń kóra wọn jọ gbogbo àwọn tí ò tí tọ́ gàdá gangan ni wọ́n ti jọ ga ṣe báyìí. eléyìí ló fa sábàbí tí a fi ń rọ àwọn àgbàlagbà òṣèré wa lórí ìtàgé mọ́ ìdínà because ọ̀pọ̀lọpọ̀ ohun èèyàn gẹ́lùmí àrùbá báwọn bàbá yẹn báyìí wọn tẹ sí mọ́ ní wò láyé mọ́. omi jẹ́ ìpàdé kan fún ọ nìkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn báyìí lẹ́nìkan wá síwájú gbàgede mi bí ọ wá ṣe fàájì ọ̀nà bàbá kan bẹ̀rẹ̀ àdúgbò ìgbà kan mọ̀tá wọn kéré àwọn ọmọ yóò lẹ́kùlé wọn ọmọ ògbẹ́ sí mọ́ sí tíátà dùn wọn àwọn bàbá yẹn ti kú. ẹnìkan bá ní bàbá wo ló kú ó ní bàbá àkùkọ bàbá àkùkọ ọmọ kú ìmọ̀ bẹ̀rù lẹ́sìn mọ̀ kúkọ bẹ́ẹ̀ kí àwọn yẹn bá ní bóun lẹ́sìn mọ̀ àwọn yẹn bá yarí wọ́n láwọn ti jíyẹ lóòótọ́ mo sì sì gbà á ẹnìkan ló ní wọ́n fún mi gbọ́ bẹ́ẹ̀ kí wọ́n mú wọn lé kí n máa fi tẹ ọkàn nígbà tí ó dé báyìí tẹ́ bá dé báyìí wọ́n bá wá pè mí bá jáde wọ́n bá ní ẹ̀gbọ́n ọkàn tí wọ́n ti lọ́wọ́ lóra tó ká gbọ́dọ̀ nǹkan mọ̀ wá fún mi lẹ́yìn bá ní bọ́ ṣáájú omi kú mi aṣọ tí mo sáyé gbé tani ọba ń ká wọ́n sẹ̀ gbogbo bẹ́ẹ̀ gidi ní ìṣe náà ni ọwọ́ tó dé inú rẹ̀ wá dùn inú rẹ̀ tó débi pé ó ní wọ́n fún mi mẹ́rin sí i wọ́n láì mọ̀ dẹ́kun mi ìfàṣìgbà mú ọ̀ lè mọ̀ gbogbo yàrá alẹ́ tẹ̀ ń wò wá tẹ̀ ń gbádùn wá látàárọ̀ torí pé orí ètò yìí ni ètò tí a pè ní lágbo òṣèré níbi tí a ti máa gbé gbogbo àwọn àgbàlagbà òṣèré orí ìtàgé tá a máa gbé wá sójú amóhùnmáwòrán yín bàbá ẹ bá wa pè nọ́mbà yín fóònù olólùfẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti rí yín ti pẹ́ tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ olólùfẹ́ yín míì wà tó yẹ pé nígbà tó ti ń wò yín màjèsín ló wà ní irú wa báyìí tó ti wà lamẹ́ríkà tó ti wà ní London tó ti wà ní kákàkiri gbogbo àgbáyé ẹ bá wa pe nọ́mbà yín sórí afẹ́fẹ́ fóònù tó bá fẹ́ kí yín àbí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ nípa iṣẹ́ fíìmù. ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọmọ aráyé ọmọ afẹ́ yín o àfẹ́tá báyìí láyé fẹ́ ná àràkáyé báyìí lóòrùn náà gbogbo ibikíbi tẹ́ ẹ máa ń dé atẹ́gùn ayọ̀ ní ọmọ ọkọ̀ ìlú o nọ́mbà mi ò mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé
080 34 36 0914 080 34 36 0914. Nọ́mbà mi náà lọ kò jù bá ń lọ ọkàn òkú ẹ mọ̀ pé bá ti pè kán báyé bá ti mọ̀ yún yọ máa ra wọn lọ́wọ́ ni ìdínà. ẹ ṣé gan ni gbogbo àwọn olólùfẹ́ wa. bẹ́ẹ̀ fi gbé sórí WhatsApp nọ́mbà náà ni yóò sì jẹ́ nù. ẹ ṣé gan ni báyìí a máa dágbére fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá wípé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di. èmi ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín àbúrò yín Síkírù Àyìndé Adékọlá ló ń kí yín pé a tún mú àgbàṣeré mi wá sí ojú amóhùnmáwòrán yín nígbà míì ẹ máa yáṣẹ́ o.